wá fẹ́ pè wá ṣàkíyèsí kan. Ja'far bin Sadiq. Qala Ja'far Sadiq radiyallahu anhu. Ud'u ila Allahi wa antum samitun. Ó ní ẹ máa pe àwọn èèyàn kẹ́sì máa tọ́ wọn sọ́nà wa antum samituna. Àmọ́ ẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀mù. Ud'u ila Allahi wa antum samitun. Ìyá máa tún ìyẹ̀ṣe tí ó sì ní lánàá sọ̀rọ̀. Ud'u ila Allahi wa antum samitun. Àṣekú àdáwàtú sọ́ọ̀bìtà faqadnaha fi bay'atina hadhihi wa fi zamanina hadha. Ud'u ila Allahi wa antum samitun. Jáwárù sọ̀rọ̀ yìí, wọ́n máa ń bí pé bóòlù yóò ti máa ṣe wá sí tí ó sì ní lánàá sọ̀rọ̀. Qalu kayfa dhalika. Bóòlù ti fẹ́ rọrùn. Qala bi akhlaqikum. Bí akhlaqikum. Bi akhlaqikum. Pẹ̀lú àtẹ ìbá wù, àwọn yóò mọ̀ wò yìí kọ́ ṣe pé bí lágbá ti ṣe yìí, ó sì wù mí, kò sì sọ fún wọn kí wọ́n máa ṣe bẹ́ẹ̀. Bi akhlaqikum. Àkọ́kọ́ nù. Wa a'malikum qabla aqwalikum. Ahawalikum qabla aqwalikum. Wọ́n àti ti pọ̀. Ọmọ gbọ́ wọn ni àmọ́ ṣe ń ṣàǹfààní. Nínú uslub àdáwọ̀tú àsọ́bìtà, èmi náà ṣe ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀. Màkàsílẹ̀ mi tí ò rú. Gbogbo ìrìn àjò mímọ̀ tá a sì ń bá bọ̀ wá látijọ́ yìí. Ìrò pé mo gba wájú àdàbí kan kọjá rí. Ìrò pé mo gba wájú Zumura kan kọjá rí. Ìwọ̀n wá sọ mí di pé àdàbí ò ní túmọ̀ lọ́dọ̀ mi àbí Zumura ò ní túmọ̀ lọ́dọ̀ mi. Ìjọ tí mo ti ń ṣe ọ̀dọ́ program ní mo wá mọ̀kàsí. Ọwọ́ ya mo wá wò bí a kí ló dé. Mo láwọn èèyàn látàbí mo láwọn èèyàn ń wọ́n bàbá wa lọ́sìn gbogbo òru lọ ni. Sọ̀tún Sheikh. Lọ́dún tó kọjá bí àdàbílẹ̀ yìí ẹ máa bọ̀ wá. Ẹ má yà lọ́tọ̀ọ̀tọ̀. Ó wá di lọ́dún yìí mo kí bàbá wa Sheikh làbí ibùdó àgbẹ̀dì lẹ́yìn ẹ̀ máa wúláwà ní ìbọ̀ wá. Kájọ máa pàṣẹ mẹ́sẹ̀gì yìí pé kí láyé yà lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ wọ àfọ àwọn olùdájọ́ sẹ́yìn ZUMURA. Mẹ́sẹ̀gì làwọn náà ń pàṣẹ sáyè. Àwọn náà ń polongo pé kò sí yàtọ̀ láàrin gbogbo wa. Ẹ wo bí náà lè dúra wọn sí ní Markazul Amani. Máa káwọn ní àdàbíyà. Wọ́n ti ṣẹ̀ṣẹ̀ bí wọn lọ́bẹ̀. Àárín Markazi kan ìrísẹ̀ ìgbàgbé wá padà síbẹ̀ bí tiẹ̀. Àdàbí mi ò tiẹ̀ fẹ́ gbọ́hùn Markazi. Markazi mi ò tiẹ̀ fẹ́ rí Zumura. Nítorí abẹ́ ṣe é dà. Mẹ́sẹ̀gì tí mo wá fẹ́ pàṣẹ. Sheikh wa Muhammad Lijani àmì ọlọ́run. Wọ́n ti pàṣẹ mẹ́sẹ̀gì sí gbogbo tí jẹ́ Markazi, Àdàbí àti Zumura pé ẹgbẹ́ aṣọ̀kan. Àbáwọ̀ Muhammad Lijani àmì ọlọ́run tí wọ́n ń ṣe mẹ́sàlásí lọ́wọ́ yìí. Wọ́n àgbàlú Markazi kọjá. Wọ́n kéwú Markazi. Wọ́n sì gbọ́ wáyé láti tán. Wọ́n wá gbé bì kan lẹ̀ wọ́n ní Sheikh Adam Abdullahi Al-Ilori classroom. Wọ́n gbé síbẹ̀ kí ni wọ́n sọ yìí. Wọ́n tún wọ classroom kan Sheikh Kamalu ní ADABY classroom. Ṣé wọ́n lọ lè kéwú ládàbí? Wọ́n tún wá wò kan bàbá Abalámúníkù wọ́n gbé tiwọn náà síbẹ̀. Wọ́n so ìjọ mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀. Òun bí wọn àti déwájú ẹnìkan jòkó kéwú. Ud'u ila Allahi wa antum samitun. Èyí tí wọ́n ṣe àdáwọ̀tú sọ́mítà ní ìbò sọ̀rọ̀ pẹ̀lú ó ti pàṣẹ mẹ́sẹ̀jì. Olúwàdì wọn tó kéwú bìkan tó tún dúkò sílẹ̀. Ud'u ila Allahi wa antum samitun. Wọ́n dúró àwọn Markazi àti àwọn Àdàbí. Wọ́n làwọn máa pọ̀ ọmọ bí ẹnìkan. Wọ́n ní wáàsí tí bàbá wa lájẹ́ àgbà ṣe à ń gbé wá à ń gbọ́ lè ní. Wáàsí tí bàbá lágbègbè tàná ṣe
wọ́n ń gbé wá àgbọ̀ tèmi ẹ mú wá sí àdágbé àgbà kan wá tí wọ́n ń là mọ́lẹ̀ tí wọ́n bú ṣe àdámọ̀ bẹ̀. ẹ mú wá àtúnṣe náà àdámọ̀ kan wá tí wọ́n ń dúkù ọ̀rọ̀ lu bàbá wa àdágbé àgbà káwa náà sọ pé tọ̀ ìtàbalẹ̀ ni ìtàn tó ń gbọ́ tí ò ṣojú rẹ̀ kíkẹ́ wá ju àwọn tàlẹ́ rẹ̀. kíní ẹ ń pọ̀ àwọn sì ti ṣe tiwọn kò sí bí yòó ti lè ṣe àwọn ẹbí bẹ kèé sọmọ mẹ́tàzì kò déhùn bẹ àdàbí ni ó sì tún gbé ṣe káàdámọ̀ lójú ẹlòmíìsì ní màkàzí ni yóò sì tún máa pariwo àlẹ́jà àgbà kí wọ́n lè délé tèmi kí wọ́n bá fọ́tò àlẹ́jà àgbà bẹ̀. ọ̀nà sọ àṣìlá fún wa. tí ẹ sì ṣe pé ti àdífẹ́ àbí ti kankan bàbá wọn tí àbí ọlọ́wọ́ bá ṣe yí mẹ́sẹ̀jì ni o gbogbo àwọn tó ń kúrò bàbá wa àlùfáà ńlá àfa yìí ò dé nínú ìsìlámù kéwúrí ó sì tún fún àwọn ẹgbẹ́ ní kíláàsì pẹpẹ Sheikh Daoud àlùfáà ńlá kíláàsì báyìí náà máa fẹ́ ṣe kí wọ́n délé rẹ̀ àdàbí ni ọlọ́ọ̀tọ́ ọwọ́ bá fọ́tò ṣe adámọ́ bẹ́ẹ̀ rà wọ́n délé mi màkàzí ni ní káwá bá fọ́tò ṣe kàmọ́tò àdàbí bẹ́ẹ̀ gbára àbáwa kékeré ìdáwọ̀ yìí àbáwa àìnú rírọ̀. Gbàgbọ́ ọ̀hún ẹ̀tọ́. tí wọ́n ti láìpẹ́ yìí wọ́n ṣe wá àṣì kan tó káàkiri gbogbo ayé ó ti tọ́ta ọba tó bí àwọn náà ti dúró yẹn kí gbogbo ẹ̀ tó wọn lójútùú. Màkàzí tó bá lọ lè ka sí àgẹ̀rẹ̀ sádàbí wá kóòtù ẹjọ́ dáadé ẹ̀ mọ́ kún lọ́wọ́ bàbá kún lọ́wọ́ ó jẹ́ káwa náà tún kọlù wípé tó sọ yìí pọ̀ jù lóòótọ́. àbí àdàbí tó bá sọ tó kù díẹ̀ káàtó sí màkàzí káwọn màkàzí wá jáde sí kó tó lè yanjú àbí káwọn àdàbí náà kú màkàzí lọ pé àwọn akọ́lá ara lélẹ̀ yìí ìsọkúsọ ní tara rẹ̀ ní ọjọ́ yanjú ẹ̀ oníkálukú lè yí lé kéwù rẹ̀ kó bá ti hu bàbá wọn láwùmí kò sí tó lè pe àbá rẹ̀ kò sí tó lè pele kéwù rẹ̀ bíi bá ní kò sẹ́ni kankan lẹ́yìn àbá mi wọ́n náà sọ tiẹ̀ náà ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀rẹ̀ táwọn lè dalẹ̀ kẹ̀sí jọ mẹ́rin sáàmù bàbáṣà kí máa bá jẹ ọ̀dà ẹ̀wọ̀n tó ti àwọn bàbá lágbàjì àwọn sùnmùrà tí wọ́n ti máa ń dá ní wákà kí ni wákà náà. Kéwà àbúrò àti ní kéwù gidi òun ní bàtí sọ ní ìdáfà àgbà kéwù náà kọ́ àgédàmú ẹnu. Kéwà àbúrò àti ní kéwù gidi òun ní bàtí sọ ní ìdáfà àgbà kéwù náà kọ́ àgédàmú ẹnu. Kéwà kúnlẹ̀ kẹ́ni kéwù gidi òun ní bàtà bó sí òráyé wa. Kéwù àpò àjí kéwù òdodo. Àwọn ọjọ́ tí wọ́n kà yín ti lọ ṣé gbogbo kéwù yòókù ẹ̀ ṣe gidi ni? Gidi ni. Àwọn náà sì mọ̀ pé lẹ́yìn kéwù àbúháyì kéwù gidi ní ìfẹ́ àmọ́ kò sí tó burú ju gbogbo ẹ̀yìn rẹ̀ lọ. Àwọn àfa àwọn aṣáájú rọ́ọ̀tọ̀ lọ́wọ́ ń kalẹ̀ nínú àwọn àgbàlagbà ṣe àrí tí wọ́n ń pè ní fákàrù bẹ́ẹ̀. Wọ́n kúndùn ní ẹ̀fẹ́gìrì bí ṣé ìkìkì wà mẹ́ta sì ṣe ìkìkì kí ni wàhálà nígbà tó lọ wá ní láwá ń nàbẹ̀ kátà. Láwọn ànàmọ́kátà lílẹ̀ ìbáàdà ti kíbla tún. Àwọn àwọn ilé ẹ̀kọ́ rẹ̀ títí fá ó sì rò pé tóun lè sọ bẹ́ẹ̀ ni. Láwọn ànàmọ́kátà lílẹ̀ ìbáàdà ti kíbla tún. Akọ̀ fàyínàkà kíbla tún. Mílífà ni. Ọba kọ́nìyà yá mọ́ríkàzá tààlí. Yá mọ̀ríkàzá tààlí mi. Yá òníwání. Yá mọ̀sínà lọ́làmá ìwàlẹ̀ àáyáni. Ọba bí ọba wúlò jáde sí ebi ẹsẹ̀ sùnmùrà ọmọ fẹ́ràn kí lọ́wọ́ yàrá ni ẹni tó bá bá mi sábà yọ̀ ọ̀bẹ rí. Mẹ́sìgì ni ọba wa ṣéwù kàmọ́tì àlà àdàbí. Bẹ́ẹ̀yàn bá ya ẹni tí ò lọ́wọ́ ọba mọ̀ ní àti ẹ̀yí àwọn bàbá yóò fún yẹn lẹ́nu rẹ̀.
ẹ wo wàhálà wọn tí ẹ̀sán rẹ̀ là ń sanwó yìí. Ẹ wo mọ̀lánà ṣe nàádà kéèyàn kan máa wá dúkọ̀rọ̀ sí wọn kó o sì má bẹ̀rù ṣẹ́sán rẹ̀ nìyẹn. Al-Adabi wal-Markazi. Al-Markazi wal-Adabi kilahuma tabi asha wa mata wa ma ibuna lillahi nasabi. Al-Markazi kilahuma tabi asha wa mata wa ma ibuna lillahi nasabi. Kamaluna zuli ajabi, kamaluna zuli ajabi, adamuna zuli asabi, adamuna zuli asabi, tazamana washitana isilajitiya dinujumi, alifabaru kullu lifabari fi Sheikh duna shagabi, zikirahuma ta'ala madaduri ligabi, faghfir ilahi lahuma al-Markazi wal-Adabi, irhamhuma ya rabbana ridwanuhum